Ó yá ẹjọ́, ẹ̀yin obìnrin, ó yá pẹ̀lẹ́. Ó yá jẹ́ aṣọ tí yín fún yín. Kí ló ń bí yín nínú sí? Kí ló fàjà? Kí ló fàjà? Àǹtí wọ́n ti gbọ́kọ mi. Ogun náà fi gbọ́kọ mi o. Wò wàá fẹ́ kéku. Wọ́n ti gbọ́kọ mi lọ o. Ìgbà tó yẹ kó tọ́jú ọkọ ẹ̀ kí ló ń ṣe? Ṣé bó ń tọ́jú bọlé káàkiri ni? Ó wà ń bẹ̀ from Friday báyìí, ó súnlé mọ́. Wàá lọ party Friday, wàá lọ Saturday, wàá lọ Sunday. Tẹ́ bá ṣe ń wọlé, wọ́n bá mi tẹ love and like button. Ẹ má yẹ kó flag fídíò yìí. Àwọn obìnrin ó ti jó wọn lára. Ó ti jó wọn, ó ti dùn wọn. Aṣọ tàwọn ọkùnrin last week, inú wọn dùn. Wọ́n wá sínú bóyí box ni. Madam, thank you. Madam, I love what you are saying. Madam, ẹ ṣé wo ẹ wá bí ẹ gba breakfast yín. Ẹ̀yin obìnrin ẹlẹ́jọ́ òfò. Tẹ́ ẹ̀ ń rojọ́ wọn ti gbọ́kọ mi. Wọ́n ti gbọ́kọ mi o. Ogun náà fi gbọ́kọ mi, wọn ò fògùn gbọ́kọ ẹ. Kò sẹ́ni kankan tó fògùn gbọ́kọ ẹ, ìwọ aláràkà. Ìwọ ni tọ́jú bọlé ẹran onúrù. Ìwọ ló gbogbo àwọn àbúrò ọkọ ẹ ni wọ́n mọ ibi tí ọkọ ẹ ti ń ṣiṣẹ́. Gbogbo àwọn ẹ̀gbọ́n ọkọ ẹ, àwọn ọ̀yọ́ ọkọ ẹ, ò fẹ́ dá lọ́dọ̀ wọn. Most yín ẹ lè fọ aṣọ ọkọ yín o. Ẹ ń fọṣọ ọkọ yín. Àgàgà yín tẹ́ wá Nàìjíríà, ó lè fọṣọ ọkọ ẹ. Ó fi ẹ kó lọ sí ọ̀dọ̀ ìyá ọkọ. Àwa ló bá yọ ọkọ ẹ fọṣọ. Mi ni ẹ má tọ́jú ìyá ọkọ yín. Ṣé o ti tọ́jú ọkọ ẹ ná? O tọ́jú ọkọ ẹ. O ní time fún ọkọ ẹ. Òun wá ojú rere àwọn ìyá ọkọ mi ni mò ń wá. Mi ní owó ju burúkú wọn. Ṣùgbọ́n ayé àtijọ́ ó ní ọkọ burúkú ṣe é fẹ́, àná burúkú ni ò ṣe ní. Ayé ìsìn yìí wàá tún lé ẹ ṣe dáadáa kó tó lọ tún ta ṣe ni. Mo kí yín ẹ káàbọ̀, ẹ kú ètò àjọ ń ṣètò ni. Wàá kọ́kọ́ tún ilé ẹ ṣe dáadáa kó tó lọ. Nobody should come and tell me wọ́n ti fògùn gbọ́kọ mi o. Ayé tí nǹkan fi lọ lọ́wọ́ yìí wàláì. Àwọn obìnrin tó wà tàǹsìn tó bá lose guard pẹ́kẹ́. Tó bá ṣe mistake lose guard. Wo tó bá mú ọkọ ẹ. Ó ti rí kí wọ́n fi nọ́mọ̀ sí ẹ̀gúsí rí. Tó bá sí ẹ̀gúsí pẹ̀lú ẹran tó dáa. Ẹ̀gúsí yẹn nọ́mọ̀ ẹ máa kẹ̀yìn báyìí ni. A wá kó ẹ̀gúsí yẹn hanu. Bó ṣe máa yí ọkọ ẹ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní táìmù fún ọkọ yín. Tínú yín dùn bí ṣe treat ọwọ́ Wùnmí àti MC Olúọmọ. Inú yín dùn àbí? Ẹ wá gba ṣẹ́ńgì tí yín náà. Ẹ̀yin ìyàwó oní fóònù 24/7 ibi tí ẹlòmíì wo Yorubawuyi dé. Ibi tí ẹlòmíì wo Yorubawuyi dé, ọbẹ̀ ẹ ti jóná. Tó bá ti mú fóònù rẹ̀ láàárọ̀ báyìí. Kí ni Yorubawuyi sọ? A kọ́kọ́ gbọ́ Yorubawuyi. Kí ni kan sọ? A máa lọ from page to page ni. From page to page. Kò ráyè àti dáná fọ́kù ẹ̀. Ó fẹ́ gbọ́ jẹ́ ń já ẹ sí. Nígbà tí n bá dáná fọ́kọ mi tán, tí mo tọ́jú àdìsá tèmi tán ni mo wá sórí íńtánẹ́ẹ̀tì o. Wà pé gbà mí máa kàn wá sórí íńtánẹ́ẹ̀tì máa kàn sáré jọṣọ kan sọ́rùn. Mo fẹ́ ṣe show. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe níta, iṣẹ́ mi gangan àti iṣẹ́ ilé ni ò jẹ́ ráyè. Má sí kíní kan sọ from one page to another page ló ń lọ. Ó wá ń sunkún wọ́n ti gbọ́kọ mi. Èèyàn kọ́kọ́ òfògùn gbọ́pẹ́ má para ẹ̀. Tó bá ti jí láàárọ̀ báyìí. Tó bá ní àwọn bèrè nọ́mbà kíní kan gbogbo àdírẹ́sì àdúgbò yín ló mọ̀. Ẹlòmíì flat ló ń gbé o. Ṣùgbọ́n ní gbogbo street yẹn kò sẹ́ni tí ò mọ̀. Ó mọ̀ wọ́n títí ó tún mọ̀ yàrá wọn. Tọ́jú bọlé ẹran núrù. Tọ́jú bọlé ló máa ṣe káàkiri. Most yín aláwọn eré kan tó pé máa bá yín ṣe. Ẹlòmíì ò lè bá ọkọ ẹ̀ ṣeré nínú ilé. Alóhun ti dàgbà. Gbogbo ìfẹ́ tó yẹ kó ní sọ́kọ ẹ̀, a wá divert ẹ̀ sórí àwọn ọmọ. Ọmọ mi lọ́kọ mi o. Ọmọ mi lọ́kọ mi o. Ọmọ ẹ̀yin ló máa ṣe ọkọ ẹ̀ dáadáa. Wàá sunkún. Ó yẹ kí ni wàá sunkún. Àwọn kan wà ń tà nísìn. Àwọn single mother kan wà ń tà nísìn. Wọ́n bed gan. Tó bá gbọ́ wọ́n bed gan ni o. Àwọn màámi wọ́n bed gan. Wọ́n ń ta. Gbàgbé òṣì àwọn eléyìí ń ta. Attention tó fún ọkọ ẹ̀ yẹn, wọ́n á bẹ́ẹ̀ fún ní attention promise. Wàá sunkún wàá dákẹ́ náà ni. Wọ́n máa fẹ́ ọkọ ẹ̀. Ó lè ṣe anything. Ó máa pariwo máa sunkún máa dákẹ́ náà ni wàá wá sórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ti dákẹ́ yìí. Wọ́n ti gbà nìyẹn. Nothing dey happen about it.
Attention wo lo fọ́kọ ẹ. O fọ́kọ ẹ l'attention. O lè dáná fọ́kọ ẹ. Àgàgà tí bá ti lọ́mọ tó dàgbà báyìí. Wo Basira, ìwọ lọ ṣe ọbẹ̀ fún bàbá yín. Semiu, ó yá gbọ́ mi àmàlà kaná, àwọn ọmọ ẹ náà máa ṣe bẹ̀. Mi ni o má kọ ọmọ ẹ níṣẹ́, ṣùgbọ́n àyè tí ẹ fi sílẹ̀. Àwọn ọmọ ẹ náà máa ṣe bẹ̀. Àwọn ọmọ ẹ náà máa sáfù bàbá wọn lóúnjẹ, wàá nà sẹ́lẹ̀ báyìí ni, wàá máa wá tẹ fóònù. Wàá máa tẹ fóònù. Díà, àbórí, Yorubawuyi, ó sọ pé, Yorubawuyi, ó ní pé, Yorubawuyi, wọ́n tó bá gba ọkọ ẹ̀ tán tó bá sunkún Yorubawuyi ló máa bẹ́ẹ̀ post ẹ̀. Èmi ò ní fún ẹ lọ́kọ mi o. Because ayé ta wà yìí, ayé don't lose guide la wà. Mo sọ fún yín pé mo ti gbé oògùn wá, oògùn tí mo gbé wá yìí ó ṣiṣẹ́ burúkú. Before you complain to us pé wọ́n gba ọkọ ẹ̀, attention wo ló fún ọkọ ẹ̀? Ṣé o ráyè ti bẹ̀ fún ọkọ ẹ̀? O lè ráyè, o ti lọ party, oní party òfò. Akirika já nọ́mbà, oní party ìyà. O ma kirika ni. O ò lè ráyè tọkọ ẹ̀ mò ń bọ̀. So tún flag ẹ bá wa tẹ love and like button o de bá wa share ẹ ni ẹ bá wa share. So tún flag show eléyìí ni kí la ṣe kí la ti sọ ńbẹ̀ ẹ̀yin obìnrin ẹ jẹ́ kó rí wa pé o. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí orí wa kó ní epo torí mi ò bá yín jà ní sin ẹ tí ń bá mi jà. Kí lẹ ṣe lórí show mi. Ẹ̀yin obìnrin kí lẹ tẹ̀ ń ṣe báyìí. Ẹ bá wa tẹ love and like button. Àwọn inú ti ń bí àwọn obìnrin. Wọ́n fẹ́ jẹ breakfast inú ń bí wọn. Don't tell me woman support woman. If you tell me woman support woman, walai, èmi àti ẹjọ́ máa mú nǹkan lẹ̀. Woman support woman kọ́. Woman support woman ni. Woman support woman. Ṣé ọkọ ẹ ẹnì kankan ló bí? Ṣé wọ́n kí ṣọ́bẹ̀ ẹnìkan? Ó ti fẹ́ bí pa bàbá oníbàbà. O ráyè àti tọ́jú ọkọ tiẹ̀. O kò sáyè fún ẹ. Bó bá ti lọ sórí fóònù, ó máa lọ sí party, ó máa bá wọn ará àdúgbò dá ẹjọ́. Gbogbo ẹyọ kò kàn mí, ìwọ ló máa bá wọn dá. Ǹjẹ́ wọ́n fọkọ ẹ lọ́kàn balẹ̀? O ò lè fọkọ ẹ lọ́kàn balẹ̀. Tọkọ bá ti jọ lọ́ọ̀kan báyìí, wọ́n ti máa pè, bàbá Sílífà, wo, mo fẹ́ fẹ́ ya Sílífà sùn yìí. Gbogbo ará àdúgbò náà ń fẹjọ́ ẹ̀sùn ọkọ ẹ. Gbogbo ará àdúgbò pátá, tọkọ bá ti jọ bá ọkọ ẹ ò ní sinmi. Ìyá kìíní, ẹ bá mi pè ìyàwó yín o, ẹ bá. Oníkò ní fẹ́ nìkan tó bá rí àwọn single mother. Torí wọ́n pé, tó jẹ́ pé wọ́n bọ́ sí ọwọ́ wrong tailor ni, torí nígbà míì. Single mother mi tẹ́ ń wò yìí kò ń ṣe pé kò mọ̀ ṣe o. Single mother tí wọ́n fojú single mother wò yẹn ó níwájú wọ́ lọ. Fine material tó bọ́ sọ́wọ́ wrong tailor ìgékùgé náà máa gé ni. Òun ṣe léyà ní first time ni. Tọ́pẹ́ bá bọ́ sọ́wọ́ orí ẹ̀ my dear, wọ́n á tẹ ọkọ ẹ̀. Wọ́n á rún ọkọ ẹ̀. Wọ́n á yí ọkọ ẹ̀ róbóróbó. Wọ́n á mú ọkọ ẹ̀, wọ́n á kò ń ṣògùn, wọ́n á bá ọkọ ẹ̀ ṣeré. Attention tó ráyè fún ọkọ ẹ̀ yẹn, wọ́n á fún ọkọ ẹ̀, wọ́n á nu ọkọ ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́, wọ́n á tẹ ọkọ ẹ̀ sí stadium, wọ́n á ṣeré fún. O ò ní sun jẹkún lọ, o máa sunkún, o máa dákẹ́ ni. O kò máa sunkún, o máa dákẹ́. Tó bá dẹ̀ tí kò fẹ́ gbọ́wọ́ kan, ó tó yẹ kó fi jẹun, fẹ́ máa lọ fi ṣògùn kan. Single mother tó ti mọ̀ wípé attention lọkọ ẹ̀ need. Tó náà dẹ̀ nídìí ẹnì kan tẹ́ pé mo máa kọ́dù ẹ̀ tó jẹ́ máa fọwọ́ para wọn lẹ́yìn. Tó bá gbọ́wọ́ kan owó tó yẹ kó máa fi jẹun kó gba kádàrá kó gba kámú tó bá tún gbọ́wọ́ kan ọmọ ìyá mi awó lọ ni. Mo kí yín good afternoon, good day, good morning. Tó bá gbé ní ọwọ́ kan ó ti gba owó lọ rí awó lọ. Àwọn single mother kan wà ń ta wọ́n kàn nídìí ẹ̀kọ́ tó máa bomi sí wọn lẹ́yìn ni tó máa fọwọ́ para wọn lẹ́yìn. Nǹkan tí wọ́n kàn nídìí nìyẹn o. Ìwọ wá ń tojú bọlé kiri. Ò ráyè. Most of you ẹ prefer kẹ́ mú dish. Àwọn àwo tó dáa ẹ máa fi dish oúnjẹ lọ fún pastor yín. Àwọn àwo tó gbásky ẹ máa fi dish oúnjẹ lọ fún àfáà yín. Ṣùgbọ́n bàbá Sílífà nulẹ̀ stainless ẹlòmíì fi ike. Ẹlòmíì ya wèrè tó yẹ pé ó forí gbá símẹ́ǹtì débi pé ike ló wà máa sáàbù ọkọ ẹ̀. Ṣùgbọ́n àlọ́sọ́dọ̀ pastor ẹlòmíì lọ sí mistake tẹ̀ máa ń ṣe nìyí o. Ẹlòmíì lọ sí church àwa múra gàbígàbí church ló ń lọ. Ọlọ́run tí ò rí tó fẹ́ lọ sìn o
ẹlòmíì lọ mọ́ṣáláṣí amúra gabi mi ò ní o má múra gabi ṣé irú múra tó múra lọ pàdé pásítọ̀ ẹ̀yẹn ìmúra tó mú táwọn ará church wa máa rí mi fẹ́ wọṣọ tí ò dá ṣé òun múrù múra yẹn nulẹ̀ òun lọ bá church wàá kó ọyàn òun lá sàlátù wàá pack everything wàá kó gbogbo ẹ̀ kúrò lẹ̀ dédé náà òkè báyìí ló máa wà ṣùgbọ́n tó bá wà nínú ilé 3 days ò ní wẹ̀. A new member welcome o ìrọ́kọ̀ gbé mi ẹ káàbọ̀ sà àbí màá ní ẹ káàbọ̀ mo kí gbé tẹ́ ń kí mi mo OGUN mo ń kí yín ẹ já sọ̀rọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí nísìn mi ò fẹ́ gbọ́ ẹjọ́ wọ́n gba ọkọ mi mú tiẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí sí ìwọ tó bá gba ọkọ ẹ̀ mú tiẹ̀ nínú ẹ̀ ogun tí mo gbé ìyẹn tá dẹ̀ jẹ́ àwọn ọkùnrin tí ń support bẹ́ẹ̀ náà ṣe ń support last week ni ogun tí mo gbé wá fún ẹ yìí a mọ̀ pé a lè ṣe kí ọkọ wa máa yàn lé o a lè ṣe tó bá fẹ́ fẹ́yàwó méjì kó má fẹ́yàwó méjì o ṣùgbọ́n kí ni part tí wọ́n play ṣé gbogbo àwọn tó wà lókè yìí sìn pásítọ̀ nìkan ló ń kó lọ́ba wàá kó orin lọ́ba pásítọ̀ wàá kó orin lọ́ba àfà tẹ́lẹ̀ mi bá lọ sí church bá lọ sí party ó máa ṣe everything tó tò ní ẹjọ́ wà nulẹ̀ kò ní wẹ̀ ìpín lójú làlá lẹ́nu lábàá bá káàkiri inú ilé àwa náà gba ọkọ òun àwọn obìnrin kan wà ń ta ajítòní ni wọ́n ń pè wọ́n àwọn yẹn lárin gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn ẹgbẹ́ òdùn wọn olórí ibú èèyàn ni wọn ò fẹ́ ta sí yes wọ́n ready láti fún ọkọ ẹ ní rest of mind tí wò ready àti fún wọ́n ready àti fún ọkọ ẹ ní rest of mind tí wò ready àti fún ọkọ ẹ wọlé ta ìwọlé ó ti bẹ̀rẹ̀ ìjà kò fọwọ́ ọbẹ̀ lẹ̀ ó ti sómú láti bẹ̀rẹ̀ sí ní yaṣọ ọmọ lọ́rùn aṣọ kí ló ń yàmọ̀ lọ́rùn tí wọ́n fún ọ̀rẹ́ bá jọkùnrin ṣé ò ní fẹ́yàwó ò ní bọ́yàwó àtàwọn ọmọ ẹ̀ mo ń bèrè lọ́rẹ̀ bá wulẹ̀ parẹ́ tí wọ́n fún ọ̀rẹ́ bá jẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin ò ní fẹ́yàwó ìyàwó tó bá fẹ́ ò ní bọ alábòsí ni ẹ̀yin jẹ́ndà mi ẹni àbòsí kú ìyálà ìyá àbòsí ẹni ẹlábòsí ẹlòmíì owó tó yẹ kó fi help ọkọ ẹ̀ bóyá iṣẹ́ ọkọ dagun ọkọ tó ti ń ṣe tẹ́lẹ̀ o ọkùnrin yẹn ń ṣe tẹ́lẹ̀ o iṣẹ́ wa dagun ọkọ wa lọ síbi iṣẹ́ awáṣẹ́ lọ àwọn ọkọ wa àgàgà àwọn tọkọ wọn wa mọ́tò tó bá pàdé ọkùnrin míì bóyá jíà ló yọ bóyá steering ló ṣe kíní kan bóyá táyà ló bẹ́ tó bá ọkùnrin míì wá gu táyà sórí báyìí ni ọ̀dọ̀ fọganáísà ó wà fọganáísà káàkiri lásìmọ́ ti mu vio ti mu agbègbè ti fún nígbà tí wọ́n ti fìyà jẹ ní títì àwọn adélé ìwà tó wá sàṣọ ọmọ lọ́rùn wà láyà lù ẹ̀ tí a ta ó máa lù ẹ́ tí ẹ máa ta anybody ò ní gbà ẹ̀ kalẹ̀ first of all ọkọ ẹ lọ síbi iṣẹ́ ó dé ìdá ó mówó dé ìdá kò mówó dé kọ́kọ́ kí pẹ̀lú ẹ̀rín ẹlòmíì sì pé kí lórí kí ọkọ ẹ kò mọ̀ Basilifa Balamidi kò sí sweet name tó lè fi pọkọ ẹ tó yẹ fi lè wú o kò sí o most yín ẹni kí lórí kí ọkọ ẹlòmíì ẹ bá mi bí wọn kí lórí kí ọkọ ti yín kí lórí kí ọkọ ti yín ẹ lè rántí ẹlòmíì mi ìmọ̀ ọjọ́ tó ti pe ọkọ ẹ tó ti rí ọkọ ẹ fín mi ò rántí ọjọ́ tí ẹlòmíì ti pe ọkọ ẹ ní orúkọ gbogbo ọmọ tó bí láyé kó lè bá àmọ́ ń ta tó bá ti rí ọkọ ẹ pẹ̀lú obìnrin kan kò mẹ́ńtọ́ jẹ́ o kó lè mọ̀ pọ́pọ́ ẹ ti bímọ wá gbọ́ bàbá junior dádì Kẹ́hìndé ó ń tan rẹ̀ ni ò bá pè ní dádì 59 children àwọn tó máa rún kó pè ní dádì 99 children àwọn tó máa rún ọkọ ẹ tó ní tọ́kọ ẹ nídìí kò rí lọ́wọ́ tiẹ̀ àwọn kan dẹ̀ rẹ́dí àti fún ọkọ ẹ ní ọ̀fẹ́ ọkọ ẹ nídìí ìfẹ́ ó nídìí kó play part tiẹ̀ ó máa fẹ́yàwó lé ẹ o kò ní fẹ́yàwó lé ẹ o ó nídìí kó play part wo ni wọ́n play kó tó gbọ́ fẹ́yàwó lé ẹ alábòsí wọ́n fẹ́ kí n gbèjà àwọn kí n dúró lẹ́yìn yín part wo ló play ṣẹ́ẹ̀tì ọkọ ẹ mélòó ló ti fàya sọ̀rọ̀ dáhùn ẹ lè dáhùn ẹ ní lè dáhùn ṣe alábòsí nìyí ẹ mélòó ló ti ya singlet mọ́kọ ẹ lọ́rùn ní compound
mo sì yan máa ń lọ ọkọ yín gbà lọ́wọ́ yín ni wá wá dúró sójú ọ̀nà kíkan ó máa dúró sójú ọ̀nà ni ọkọ ẹ̀ ò ní jáde ẹ lè jáde o ẹ fowó ọbẹ̀ lẹ̀ ní jáde sórí lára àwọn gẹ́ẹ̀sì tó wà ládùúgbò yẹn lára àwọn ìyàwó ilé mi tó wà ládùúgbò tó yẹ kó ti di single mother lára àwọn sísí tó wà ládùúgbò wàláhì wọ́n á block ẹ̀kọ́ ẹ̀ lójú ọ̀nà yes torí bí tó sọ pé ẹ ò ní jáde o àwọn aládùúgbò wa ní kí ló dé kò fowó ọbẹ̀ lẹ̀ àjẹun láti jẹjọ́ àti jẹ́ wá kò fowó oúnjẹ lẹ̀ ẹlòmíì sí ọbẹ̀ obìnrin mi wá jẹ́ sáré jẹ́ ìsọmọ ìyá mi obìnrin mi sí ọbẹ̀ ó ń wá ọkùnrin kan tó kàn máa bá jẹ́ lásán ni ó bìlì pé wà ó bìlì pé àwọn obìnrin kan wà tó pé wọ́n máa sí ọbẹ̀ wọ́n sí ọbẹ̀ tó fine wọ́n máa wá imagination ohun kan tó pè jẹ́ imagination wọ́n sí ọbẹ̀ wọ́n set table báyìí wọ́n máa wá imagine pé ọkùnrin kan jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn ó ń bá wọn jẹ lẹ́yìn tó bá serve table yẹn tán wọ́n máa sunkún sùn ni o Ògún gbọ́ ìwọ ọmọ ṣèbọn Ọlọ́run ṣe ẹlẹ́ni ọjà ò máa jẹ́ ṣe Ọlọ́run fún ẹ ní ọkọ olórí ẹ orí ẹ ń ṣọba float kò sí wàhálà jẹ́ kí ọwọ́ àwọn àǹtí mi àwọn ọmọ ìyá mi jẹ́ kó ọwọ́ wọn tẹ ọkọ ẹ orí à straight àwọn kan sí ọbẹ̀ nísìn wọ́n sí ọbẹ̀ tó dáa àwọn ẹ̀gúsí tó fine wọ́n ti ṣe kalẹ̀ wọ́n tún wọ 90 wọ́n máa wá lọ síbi tébù yẹn máa lọ wọ́n máa bọ̀ láàrin 10 minutes 15 minutes ojú wọn máa wá là pé kò séèyàn kankan nu ilé fiction ni ìwọ wá mú tiẹ̀ wá ní ní jáde ó máa sanwó ọbẹ̀ ni wà láì fóònù nọ́mbà ọkọ ẹ̀ náà nídìí iṣẹ́ ti done wọ́n fẹ́ tẹ ọkọ ẹ̀ pa wọ́n ti máa wá fún ọkọ ẹ̀ lówó o fẹ́ gbọ́ bí iṣẹ́ ẹ̀ ti máa dán lélẹ̀ tó ti mọ̀ pé olófò ni ẹ́ wọ́n máa wá fún ọkọ ẹ̀ ní change díẹ̀ tẹ́rẹ́ níta tẹ́rẹ́ ní wọ́n máa ní kó máa fi fún ẹ lówó ọbẹ̀ so kò ní síjà mọ́ àbí orí ẹ̀ tí ò pé yẹn àwọn ọmọ ayé wa ń gbòòrò wọ́n straight ẹ̀ fún ẹ ṣèbọn rí ẹ̀ ò pé ni wọ́n máa bẹ́ẹ̀ straight orí ẹ̀ tó máa straight ẹ̀ tó máa normal tó bá normal tó wọ́n fi bíríkì wọ́n fi lẹ́pọ̀ wọ́n sunkún wọ́n sí ọbẹ̀ fún ọkọ ẹ̀ wọ́n tún fi change sí lápò torí kì í ṣe pé ọkọ ẹ̀ ò ní ó ti ní nígbà kan tó ṣe fún ẹ ìgbà tí ò ní nísìn ló fẹ́ gé jẹ ìgbà tí ò ní nísìn ló ń pariwo ẹ̀ síta mo sì yín alágbàkò ní àwọn kan wà wọ́n ní síá o ajé ń gbọ́ wọ́n ṣe síá fún ọkọ ẹ̀ wọ́n bọ́ ọkọ ẹ̀ ṣeré wọ́n á rún ọkọ ẹ̀ wọ́n á tẹ ọkọ ẹ̀ wọ́n á ṣe ọmọ ìyá mi ẹni máa kú ló máa kú ẹni máa kú máa kú ayé yìí ò lè má lose guide kúnlẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi mo kí yín ayé yìí ò lè ìwọ ni kò má lose guide lórí ọkọ ẹ̀ ìwọ ni kò má fi ọkọ ẹ̀ báwọn èèyàn ṣeré àbúrò ọkọ ẹ̀ tó trust yẹn ìwọ trust àbúrò ọkọ lọ́rùn ojú ọkọ ẹ̀ fábúrò ọkọ ẹ̀ tí ẹ fẹ́ ta àǹtí kíkẹ́ lọ́mọ àǹtí ọmọ ṣe mọ̀ pé ẹ̀yin nìkan ni mo ń sọ̀rọ̀ yẹn fún o ẹ̀yin nìkan ni mo ń sọ̀rọ̀ yẹn fún ṣe rí ẹ̀gbọ́n yín tẹ́ bá rí ìjẹta tẹ́ bá rí àwọn owó tó kó wọlé ẹ̀gbọ́n yín yẹn kìíní kan wo ọmọ ìyá mi jára ẹ̀ àbúrò ọkọ ẹ̀ yẹn tí wọ́n sọ̀rọ̀ tiẹ̀ fún tó ló fi sí lọ́wọ́ síkírìtì kí ló mú wọ́n tó lè tọ́jú síkírìtì tiẹ̀ ohun tó mú ẹ tó mú ìwọ tí ò lè gbé ọ̀rọ̀ yẹn sínú tó fi fọ̀míìtì ẹ̀ fún àbúrò ọkọ ẹ̀ ló máa mú àbúrò ọkọ ẹ̀ tó máa fi sọ létí àwọn ọ̀rẹ́ ẹ̀ ní patí wọ́n bá ti ń ṣe fàájẹ́ pé àyàwó bọ̀dá mi nìyẹn ìyàwó bọ̀dá mi ń gádùn tẹ́ bá wọ ìyàwó bọ̀dá mi 20,000 ni bọ̀dá mi ń fún lówó ọbẹ̀ àyàwó bọ̀dá mi ó ń ṣe kinní kan òun náà máa sọ bí wo ṣe lè gbé sínú torí orí ẹ̀ ò nọ́mà ò lè gbé sínú yẹn bẹ́ẹ̀ lórí tiẹ̀ náà ṣe máa ṣọba float tá lọ sọ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ kan ti lọ sí ṣọ́ọ̀ṣì ó ti gbàwẹ̀ 40 days 40 nights ọkọ ò tí ì wọlé ó ti lọ mọ́ṣáláṣí wọ́n ti ṣe yàn tún fún wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún kò lórí ọkọ ó ti lọlé babaláwo wọ́n ti ṣe anything fún kò lórí ẹ̀ àárín wọn làbúrò ọkọ ẹ̀ ti máa sọ̀rọ̀ ó ti gbọ́ sọ pé ó ti lọ sọ pé ó ti lọ
Ayé ìyá ọkọ ọ̀tọ̀. Let me tell you something. Ayé ìyá ọkọ ọ̀tọ̀ ló dúró sí o. Ayé ọkọ ọ̀tọ̀ ló dúró sí. Túngbọ́, ayé ìyá ọkọ ọ̀tọ̀ ló dúró sí. Ayé àbúrò ọkọ ọ̀tọ̀ ló dúró sí. Ayé ọkọ fúnra rẹ̀ ọ̀tọ̀. Kódà ayé ọmọ ọ̀tọ̀ ló wà. Kí ni mo fẹ́ fún ẹ? Ayé ọmọ ẹ ọ̀tọ̀ ló wà. Kò sí láyé ọkọ ẹ. Bàbá àbúrò ọkọ mi most yín. Tọkọ yín bá wà nílé. Tẹ́ran méjì wà nù ṣàsùn. Tí kan jẹ́ bí kí ẹran. Tí kan jẹ́ beef. Tábúrò ọkọ ẹ bá dé. Ìkí ẹran ẹ ló máa mú fàbúrò ọkọ ẹ o. Àbí? No, mo ń bèrè ni. Ẹ má yẹ kó dìjà. Ṣé tí ń bínú ni? Ẹ má bínú. Èmi kàn sọ fún yín ni o. Ó yẹ pẹ̀lẹ́. Àwọn gender wọ́n láìkí wàhálà. Wọn ò lè kọ́mẹ́ǹtì. Ó jọ wọn. Àwọn gender mi ó jọ wọn. Wọn ò lè kọ́mẹ́ǹtì. Ó yẹ pẹ̀lẹ́. Ẹ̀yin ó yẹ má bínú. Ẹ̀yin obìnrin ó yẹ má bínú ẹ pẹ̀lẹ́. Mo ẹ dá mi lóhùn ní comment section nǹkan béèrè lọ́wọ́ yín ni. Ẹran méjì wà nù ṣàsùn. Ìkan ike ẹran. Ìkan bí ara ẹran. Àbúrò ọkọ ẹ wá. Èwo ló máa mú fàbúrò ọkọ ẹ. Ẹ jẹ́ kí rí ní comment ẹ má ká jà o. Ẹ má ká jà o. Tẹ́ bá comment. Ó ti dùn wọ́n. Ó jó wọ́n. Mo ń béèrè lọ́wọ́ yín. Èwo ló máa fọ́kọ, èwo ló máa fàbúrò ọkọ ẹ. Ìkan ike ẹran àwọn bí ọmọ bí kí ẹran yẹn tó máa ń lọ́ra ṣìkìṣìkì. Ọ̀gá tó máa ń ṣe ṣìmíṣìmí. Kì í ṣọ̀rá sísù, ọ̀gá ṣìmíṣìmí. Tó máa ń ṣọ̀rá ṣìmíṣìmí lẹ́nu yẹn. Sọ̀rọ̀ náà. Ní kọ́mẹ́ǹtì. Ó ti jó yín. Nothing ni kíni. Èwo lè máa fà ẹran méjì náà ni. Ìkan ike ẹran tó máa ṣe ṣìmíṣìmí. Ara ẹran lè máa fún ọkọ yín. Ṣẹ́ra yẹ yín. Ibi kí ẹran tó dà yẹn. Àbúrò ọkọ ẹ ni. Ó máa ní ọkọ tiẹ̀. Ọkọ tiẹ̀ ni. Àbúrò ọkọ ẹ ni. Òun ní family tiẹ̀. Ọkọ tiẹ̀ yẹn ni family tiẹ̀. No, àfi pé no, kò sáyà ti lọ ra meat àbí láti lọ ra anything. Ibi ara ẹran yẹn ni kò mú fún àbúrò ọkọ ẹ. Jẹ́ kó rí wípé ọkọ ẹ ló máa jẹ ikí ẹran àti gẹ ẹran. Ọkọ ẹ ló máa jẹ èyí tó dá nínú ẹ̀. Ọkọ ẹ ló máa tọ́jú. Mi ni o má tọ́jú àbúrò ọkọ ẹ. Mi ni o má tọ́jú ìyá ọkọ ẹ. Mi ni o má tọ́jú bàbá ọkọ ẹ. Ọkọ ẹ ó fẹ́ gbọ́. Aláọ̀tọ̀ láyé ẹ̀. Number 1 ni. Lọ́dọ̀ tèmi, Àdìsá, number 1 ni. My mini God. Lẹ́yìn Ọlọ́run, ọkọ mi ló kàn. Tó bá ń bí ẹnu lọ lárí mọ́lẹ̀. Lẹ́yìn Ọlọ́run ọba, ọkọ mi òun ló kàn. Tó bá ń bí ẹnu lọ fọ́ orí mọ́lẹ̀. Kò ní wo ìyá ọkọ mi o. Mi ò sọ kíni. Ọ̀gbẹ́ni, má expect mi pé jẹ́ ọkọ mi ṣe mi kí wọ́n fẹjọ́ ẹ̀sùn ẹ̀. Torí kíni. Ẹ̀ṣẹ̀ tí ọkọ mi máa ṣẹ̀ mí. Tí máa fi lọ rojọ́ fáwọn family Ọlọ́run ní jẹ́ ó ṣẹ̀ mí. Ó ṣọ́ọ̀kì ẹ. Ó mọ̀ pé Yorubawuyi ó ti gbọ́n jù. Wọ́n tọ́ pé ò kí ń jà. Ọkọ ẹ ní lọ́kì. Wàhálà ìṣìnṣìn tó wà lórí mi. Ṣìnṣìn tó wà lórí mi. Agbada pẹ̀lú òróró gbóná ni wọ́n fi ń dín. Bẹ́ẹ̀ lọ́kọ tí mo fẹ́ náà. Ṣùgbọ́n máa fi àyè ìjà sílẹ̀ ni. Torí mi ò ní wá bá ìwọ tó jẹ́ ìyá ọkọ mi wá rojọ́ ọkọ mi fún ẹ. Má gbé yẹn wá. Don't just expect that from me. Never expect me láti wá sọ fún ẹ pé àbúrò ọkọ mi ṣe kinní kan. Ọ̀gbẹ́ni, ọmọ ahun ètò ransom ni. Lọ́kọ kalẹ̀. Gbogbo obìnrin tó yẹ pé tó wà tó bá ti ṣe pẹ́kẹ́, tẹ́ bá ti sọ pẹ́kẹ́, òun lọ rojọ́ fàbúrò ọkọ ẹ. Gbogbo obìnrin tẹ́ bá ti ṣe pẹ́kẹ́, òun lọ rojọ́ fún ìyá ọkọ ẹ. Last ó máa padà ró ètò ransom ni. Ògún gbọ́. So o mọ̀ túmọ̀ ẹ̀. Kò yí ẹ kó máa padà ró ètò wọ́n máa padà mú ẹ dání ni. Wọ́n padà mú ẹ sọ́wọ́. Ṣùgbọ́n because ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ni wọ́n ń control ẹ̀. Ó ti jẹ́ kí wọ́n ṣùgbọ́n nǹkan tí mo sọ sí.
ó ti jẹ́ kí àwọn family ọkọ ẹ mọ̀ pé àwọn ni wọ́n control marriage ẹ. Ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé without them talking to their son ó lè gbélé ọkọ. Àwọn ni wọ́n ní say lórí marriage ẹ nìyẹn o. Ọmọ ìyá mi they play. Eré ló ń ṣe. Ìjọ tó bá ní ìdí owó lọ́wọ́ ọkọ ẹ. Tọ́kọ ẹ ò bá ní ajé wàá lọ ta gold ẹ. Wàá kó fún ọkọ ẹ kó fún wọn. You know why? Tó bá ti bọ́kọ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì tó bá ti fún ọ lówó yẹn máa pè ẹ́. Oh, dẹ̀ ní fẹ́ disappoint wọn tóró ló ṣì ní ẹ́. Tẹ́lẹ̀ tí bá ti ṣẹlẹ̀ àwọn ló máa gbẹ́jọ́ lọ bá. Ó fẹ́ kí wọ́n side ẹ kó lè bá àgbélé ọkọ àbí anything tó bá ti need ó ní lè yí ẹnu. Tó bá kó tó fẹ́ fi jẹun tó fẹ́ fi sanwó school àwọn ọmọ ẹ̀ wàá máa kó fún wọn ni. Torí ó ti gbé wọn sípò wípé àwọn ni wọ́n control marriage ẹ̀. Without them marriage ẹ̀ ò lè dúró. Ó mọ̀ pé ìyà tí mi ń jẹ nílé ọkọ ẹ̀ ó jù yìí tí wọ́n ń jẹ nílé ọkọ tiẹ̀ lọ. Ọkọ tiẹ̀ ó bẹ́tà ọkọ ẹ̀ lòmíì. Ọkọ ẹ̀ ní girlfriend pẹ́kẹ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló ti lọ rojọ́. Ẹ káàsán sà. Tẹ̀rí ẹ bá mi sọ fún ọ̀rẹ́ yín. Ẹ bá mi wá ọ̀nà ọ̀rẹ́ yín. Kò kí n súnlẹ̀. Obìnrin ló ń gbé káàkiri. Bẹ̀rẹ̀ sí ní lọ rojọ́ fún ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ọ̀rẹ́ ọkọ tó lọ rojọ́ fún. Ọmọ bí àbúrò ẹ̀ lọ́kọ ẹ̀ ń dó. Ọ̀rẹ́ ọkọ ẹ̀ tó ń lọ ro ẹjọ́ fún pé ọkọ ẹ̀ ò kí ń súnlé. Ọkọ ẹ̀ ń ṣe ṣìnà káàkiri àbí kó máa bẹ́ẹ̀ ṣọ́ ọkọ ẹ̀. Bóyá àbúrò tiẹ̀ lọ́kọ ẹ̀ ń rún. Èmi náà love yẹn tẹ́lẹ̀ love mi. Èmi náà love yẹn tẹ́lẹ̀ ń bínú náà. Ẹ má bínú. Ẹ bá mi tẹ love and like but wà látàláì. Ṣẹ́rí mi rí. Mo ṣe wàláì kàlẹ̀ ń ṣe fún mi. Ládùúgbò iṣẹ́ tí mo ṣe yìí. Kódà àwọn èèyàn tẹ love and like button. Wọ́n ṣà ń wẹnu mi lọ ni. Wọ́n ṣà ń wẹnu mi lọ ni. Ẹ máa wẹnu mi ṣe tẹ́ bá ti ń wẹnu mi yẹn. Dìmọ̀ tẹ́ ń wẹnu mi. Àwọn tó fẹ́ flag ẹ̀. Dìmọ̀ tó máa ní opportunity. Ẹ bá wa tẹ love and like but ẹ bá wa tẹ tán. Kó má bàa flag ẹ máa jẹ́ comment yẹn máa flow. Ẹ bá mi share ètò yìí. Ẹ̀yin ọkùnrin ṣebí àwọn obìnrin share níjọ́ wo wọ́n share bí jẹ́ bú yín dáadáa wọ́n share. Ẹ̀yin náà share lè fáwọn ìyàwó yín. Àwọn ìyàwó yín tó ní pangbe tí wọ́n lọ ń rojọ́ kiri fáwọn àbúrò ọkọ yín ìyá ọkọ. Any small thing wọ́n lọ bọ́rẹ̀ ọkọ ni. Any small thing ọ̀rẹ́ ọkọ máa wá mọ̀. A mọ̀ weakness ẹ. Ó mọ̀ bí tó kù sí. Anything báyìí ọ̀rẹ́ ọkọ ti pàlẹ́ ọkọ ẹ. Ọ̀rẹ́ ọkọ ẹ ló máa fún àlè má tàn rẹ̀. Ọ̀rẹ́ ọkọ ẹ yẹn bóyá àlè méjì ni wọ́n bóyá ọkọ ti ẹ ní. Ọ̀rẹ́ ọkọ ẹ tí wọ́n bí a pastor ni àbá àfáà ni. Tí wọ́n ń wò léèyàn dáadáa yẹn jẹ́ kí n jẹ́ kó yí ẹ àlè tí ẹ lè tó 19. Ó mọ̀ ó lè mọ̀ nínú àwọn àlè tí ọkọ ẹ wọ́n á tún máa ra ẹja tútù fún. Tó wọ́n ti mọ̀ wípé ìwà àti ẹlẹ́jọ́ close jù. Kí ló mú ẹ tó lọ ń bribe ọ̀rẹ́ ọkọ ẹ kó lè bá nífẹ̀ẹ́. Mi ní o má ṣe dáadáa sí ọ̀rẹ́ ọkọ ẹ. Mi ní o má ṣe dáadáa sí ọ̀rẹ́ ọkọ ẹ. But kí ló mú ẹ tó wá sọ̀rọ̀ ọkọ ẹ dọlọ́run nínú marriage ẹ. Èwo ni bá mi bọ̀rọ̀ yín sọ̀rọ̀ every time. Ẹ bá mi bọ̀rọ̀ yín sọ̀rọ̀. Ọ̀rẹ́ yín ẹ bá mi bọ̀rọ̀ yín. Ọ̀rẹ́ ẹ wo ló ń bá sọ̀rọ̀. Kí ló tí wò lè bọ́kọ tí ẹ sọ̀rọ̀ kò ní gbọ́ àbí ọ̀rẹ́ ló máa bá sọ̀rọ̀ tó máa gbọ́. Kó tó di pé o máa bá ọ̀rẹ́ ọkọ ẹ àbí family ọkọ ẹ o máa lọ ro ẹjọ́ òfò fún wọn. Ṣé o ti jókòó number 1 o ti kọ́kọ́ wo ira ẹ. Ọkùnrin tí ò kí ń sùn ta tẹ́tẹ̀tẹ̀lẹ̀ tó lọ ń sùn ta nísìn kí ló rí tó fi ń sùn ta. Tó ti bẹ̀ pé kí ló rí tó fi ń sùn ta. Ṣé wọ́n ló ń sùn bọ́ lọ́jọ́ sílẹ̀ ni ló fi ń sùn ta. Tàbí wọ́n ni party ba yí ẹ jẹ́. Tó yẹ pé party kan from one party to another party from one party to another party òun ló ń lọ. Ló ṣe ráyè tẹ́ kí ọkọ ẹ tó ṣe lọ ń wò ta. Ṣé ẹlòmíì tó máa bí pé mítìnì mélòó ló ń ṣe. Ẹlòmíì lọ mítìnì bíi 15 mítìnì ẹlẹgbẹ́ ilé mítìnì aláta mítìnì ọ̀rẹ́ ilé mítìnì family mítìnì ní tó bá ti di weekend báyìí. Tó bá ti jí láàárọ̀ Saturday báyìí ó bẹ̀rẹ̀ mítìnì jọ́ Àlàmísì a lọ mítìnì jọ́ Jímọ̀ a lọ ti Sunday Saturday máa fi lọ party ni. Tó ti check rẹ̀ ọkọ ẹ̀ tó ń lọ wò ta tó ti check rẹ̀ nígbà tó fohùn lọ ẹ́ kí ló sọ
ó dá lóhùn obìnrin mi bàjẹ́ nígbà tí daddy bá dé tí segele menge dìde tán tó ju bàbá ti ran ko tó ń wo òkè Gálílì lọ́ọ̀kan báyìí pé Gálílì rèé o ilẹ̀ ìlérí là ń lọ yìí o tí òkun pupa fẹjú bàbá ti wá mú ọ̀pá Ọlọ́run ti sọ fún Mósè bàbá pé Mósè ó yá na ọ̀pá sí òkun pupa kó lanu Mósè ọ̀pọ̀ ẹ̀ wá mú ọ̀pá ó wá nà sí òkun pupa instead tó yẹ kó rọra mú òkun pupa kó ṣe bí angel Gabriel kó la òkun pupa sí méjì Ọlọ́run ò ní jẹ́ wàá cross òkun pupa báyìí ni ó máa cross òkun pupa báyìí ni ó ò ní jẹ́ kí Mósè fi ọ̀pá yẹn wọnú òkun pupa alágbàkò ni ẹ́ Mósè kò bí Ọlọ́run àtọ́lọ́run ní Mósè na ọ̀pá sí òkun pupa bí òkun ṣe ya wèrè tó yẹ pé òkun tiẹ̀ tún ní extra lẹ́yìn òkun pupa ò question Ọlọ́run pé Ọlọ́run kí ló dé tó ní kí n lanu fún Mósè obey before complain òkun pupa never ask Ọlọ́run why did you say I should lanu njọ́ tó kun ti wà ó máa di ẹnu ẹ̀pọ̀ báyìí ni a máa lọ sọ́tún a máa lọ sósì a máa mi lẹ́ngbẹ̀ mojú Mósè ti ràn ipe ilẹ̀ ìlérí làwọn ọlọ́kan yìí báwo la ṣe máa kọjá Ọlọ́run ní òkun pupa ó yá lanu ó ka Báíbù tẹ̀ débẹ̀ àwọn àfáà ẹ̀ wọn ò tú Kùránì fún ẹ débẹ̀ wípé anytime tí Mósè bá ti na ọ̀pá sí òkun pupa ò gbọ́dọ̀ bí Ọlọ́run pé Ọlọ́run kí ló dé tó ní kí n lanu na ọ̀pá ó ti na ọ̀pá yẹn bàbá wa dìde wọ́n ti dé etí ibodè wọ́n wá mú ọ̀pá jáde ìwọ wá mú òkun pupa ó wá lẹ́n plaster tí ẹ ta àwọn kan wà àtà tó máa ṣí fún ọkọ ẹ̀ wọ́n á la gbogbo òkun pupa yẹn kalẹ̀ fọ́kọ ẹ̀ báyìí ni wọ́n á ní kó máa kọjá lọ kó má wulẹ̀ sanwó anything any covenant tí wà tọkọ ẹ̀ bá ní any promise tó bá promise yẹ owó aṣọ ẹbí ló bèrè lọ́wọ́ ẹ̀ tí ò tí fún ẹ owó iléèwé obìnrin mi tọkọ bá ti dé báyìí ọkọ máa wá bí ẹ kí ló dé mo sọ fún ẹ lánàá pé owó family owó kíní kan owó aṣọ kan ẹlòmíì ti bèrè owó aṣọ lọ́wọ́ ọkọ ẹ̀ tó pọ̀ pé òfun ṣòkòtò méjì ló máa wọ̀ sùn àwọ̀ pátá àwọ̀ táìtì ẹ máa pariwo Olúwa oníṣì aṣẹ́wó ni gbogbo yín ẹlòmíì àwọ̀ pátá àwọ̀ táìtì àwọ̀ lẹ́gìsì àwọ̀ ṣòkòtò jíǹsì àfi bẹ́lìtì mú ṣógun láyé ni anytime tí ọkọ ẹ bá ti sọ pé ó yá o òkun pupa o ṣílẹ̀kùn ṣí fún ọkọ ẹ yóò wẹ̀ kó bu omi sára kó kọjá kó dé ilẹ̀ ìlérí kó sáìnì ẹ̀ fún pé bàbá ẹ káàbọ̀ sórí ilẹ̀ èdè wa kára bàbá tẹ̀ kára bàbá tù kó ju bàbá wálẹ̀ tó o bá lè sọ fún lẹ́yìn ìgbà yẹn don't stop anytime tí ọ̀rọ̀ bá ti dé etí òkun pupa never stop to ask any question má ever dá Mósè dúró láti béèrè any question ẹ̀yin gender mi ó wà lára yín ẹlòmíì ọkọ ẹ̀ fowó ọbẹ̀ lẹ̀ ó ń dúró níjọ́ kan pé ìyàwó mi mo fẹ́ súnmọ́ ẹ ìjọ yẹn ló ń dúró dé o tọ́kọ́ fi lè wá sí pé mo fẹ́ súnmọ́ ẹ báyìí a wá bẹ̀rẹ̀ ẹjọ́ a wá mú àgbákò list jáde ó ní nígbà tí ìjọ yẹn ẹni owó tí nǹkan burúkú ti dìde ẹ bẹ̀rù Ọlọ́run àìmọye obìnrin ló máa wọ náà iná straight iná ẹ bá kàtẹ́ lọ́bàá láì bọ̀tì kí ló dé kí ni mo ṣe fún yín ẹ bá jẹ́ kan flag show yìí ara ń kọ àwọn èèyàn inú ti ń bí àwọn èèyàn iná straight àìmọye obìnrin ló máa wọ náà iná ló ń lọ yes oníwàásí àgbáyé ló Yorùbáwùyí oníwàásí àgbáyé ló ń sọ̀rọ̀ yìí anytime
your Oko Moses come with ọ̀pá ìyanu. Ọlọ́run pàṣẹ fún ẹ wípé anytime tí Mósè bá ti dé etí òkun pupa, tó bá ti na ọ̀pá sí etí òkun pupa, òkun pupa gbọ́dọ̀ la ẹnu ni. Ó wá lọ mú list kan jáde, ó wá sọ wípé iná straight ló ń lọ. Ìwọ obìnrin tó ege. Ẹni obìnrin tí ọkọ ẹ̀ tó jẹ́ Yorubawuyi, oníwàásí àgbáyé ló ń sọ̀rọ̀. Ẹni obìnrin ọkọ ẹ̀ tó jẹ́ àlàní lórí ẹ̀ tó bá sọ pé òun dé o, Mósè ti jáde, ó ti gbé ọ̀pá jáde. Ó wá command pé ọ̀pá rèé. Ọlọ́run ní Mósè na ọ̀pá ẹ̀ sí òkun pupa kí òkun pupa là sí méjì. Ó ti ṣẹ̀ sí Ọlọ́run. Iná ló ń lọ, iná. For no doubt about it. Iná no straight. Iná no straight ló ń lọ, òkun pupa. Anytime your husband bring ọ̀pá, you must open òkun pupa fún ọkọ ẹ, or else iná straight ló ń lọ. Stop giving your husband list. Nígbà tí ọkọ bá fẹ́ ṣiṣẹ́, yé gbé list àgbákò jáde, yo ní list òfò. Nígbà tó bá gbé list jáde, bá tó yẹ pé ó ti wà lágro, ó ti wà ní GBA1, motion ló wà o. Nígbà tó pé èèyàn wà l'express tó ń lọ free, ó ti wà ní GBA1, ó wá débì kan wá ìpọ́nà òdà, ó wá ń ṣe gbágun from GBA1, ó wá ń lọ sí GBA5. Láti 1 o, wá ń lọ GBA5, ó wá ń padà sí 4. Ó bẹ̀rẹ̀ ẹjọ́ òfò pẹ̀lú ẹ̀. Ṣé òkun pupa tó bá Mósè rojọ́ ni? Òkun pupa ò bá Mósè rojọ́. Ó lanu ni. Mósè dẹ̀ wọlé straight. If you don't want to go in, tó bá fẹ́ lọ sínú iná, ẹ má flag show yìí. Ẹ jọ̀ọ́, mo ń bẹ̀ yín ni, ẹ̀yin gender mi, ẹ má bínú. Mercy, you just enter, go and watch it from the beginning. Apostle Yorubawuyi, wallahi mo ti gborúkọ, Apostle Yorubawuyi. Open red òkun pupa for Mósè anytime talk about today. Don't bring out any àgbákò list. Owó school ọmọ, orí bed ló ti máa sọ fọ́kọ ẹ̀. Jẹ́ kó ṣe n tó fẹ́ ṣe tán. Kó tó sanwó school ọmọ, kó tó sanwó owó school ọmọ, or else iná ló máa wọ̀. Evangelist Yorubawuyi ló sọ bẹ́ẹ̀, Apostle Yorubawuyi. Iná ló máa wọ̀ straight. Farabalẹ̀ fún ọkọ ẹ ní ààyè. Jẹ́ kó ṣe n tó fẹ́ ṣe tán. Tójú bá wá wálẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀. Máa sọ pé kódà tó bá ṣe tán, tó bá tó ń fẹ́ sùn, jẹ́ ó sùn kó jí. Mo sì yẹn ní gbà gbogbo tẹ́ fẹ́ ni pé ó gbọ́dọ̀ fún mi lọ́wọ́ yẹn o, ó gbọ́dọ̀ fún mi lọ́wọ́ yẹn o, tó bá fún mi lọ́wọ́ yẹn ò ní lọ. Àwọn kan wà tó máa wọ́n á bẹ ṣí òkun pa yẹn fún ọkọ ẹ̀. Á wọlé, á jáde, á ṣe gbogbo tó fẹ́ ṣe. Á ṣe ohun tó fẹ́ ṣe. Ó máa pọ́nnu láwọlé ni. Ògún gbọ́. Ọlọ́run, àwọn obìnrin kan wà ń tà. Wo, my dear. Let's learn how to appreciate our husband. Ìwọ tó bá lọ́kọ. Ìwọ tó bá ní ọkọ. Learn how to appreciate your husband. O lè má mọ̀. Àwọn obìnrin kan wà ń tà. Ìwọ ẹ̀kọ́ ló jẹ́ ojú ó lé ọkọ. Ó ń tàn rẹ̀. Òròbó níwà ló yẹ kó wà nílé ọkọ. Ìwà ẹ̀kọ́. Àwọn obìnrin kan wà ń tà, wọ́n ní owó. Wọ́n ṣe yálà iṣẹ́, ọmọ ṣiṣẹ́ ni wọ́n. Wọ́n wo. Tó bá kú omi, wọ́n ṣe iṣẹ́. Ṣùgbọ́n wọ́n nídìí ọkùnrin kan. Yé. Wọ́n nídìí ọkùnrin tó yẹ pé wọ́n gbọ́dọ̀ máa bára wọn sọ̀rọ̀. Mo ń bọ̀, ẹ dákun. Ẹ mọ́ jẹ́. Ọkùnrin tó kàn máa bá wọn sọ̀rọ̀. Tó jọ máa ṣe, òun ni wọ́n wá. Kì í ṣe pé owó ọkọ yẹn ni wọ́n need. Okay. Ẹni sọ̀rọ̀ hello. Let's wọlé. Lábí náà kọ mí o. Wọ́n ọ̀gbẹ́ni ọmọ
ìyá mi já ara ẹ kí ni mo sọ fún ẹ já ara ẹ má jẹ́ kẹ́nìkan bẹ́ẹ̀ pa ọkọ ẹ lẹ́rìn most of you ọ̀rẹ́ yín ló máa bá yín pa ọkọ yín lẹ́rìn wo ọ̀rẹ́ yẹn ti pọkọ lẹ́rìn nílé o ọ̀rẹ́ yẹn ti bọ́kọ ẹ ṣeré wàá imú ọmọ gọ̀mbrẹ́là mú ni tó kọ́ tiẹ̀ ò lówó ọ̀rẹ́ tiẹ̀ ó ń sọ fún ẹ pé 5,000 lòun gbà lówó ọbẹ̀ ìwọ wá sọ pé 2,000 ìwọ ń gbà lówó ọbẹ̀ ó torí olóbọ́kọ ẹ famọ̀ gánà nínú ilé tiẹ̀ ta kí ni mo sọ fún ẹ tiẹ̀ ta tí ọ̀rẹ́ ẹ yẹn tó bá rí bestie tiẹ̀ tàbí tó bá rí àbúrò tiẹ̀ tó ní change díẹ̀ lọ́wọ́ tó dẹ̀ nídìí ọkùnrin ó ló máa ta ọkọ ẹ fún bestie tiẹ̀ ikú ta òkè sáré pààyàn o ikú ilé ló máa ń pààyàn for this topic you learn from it. God bless you as you learn from it, as you learn from this topic, as you learn from this show. Not just learn, put it into practice. Don't just learn, please. Put this into practice. Bẹ́ẹ̀ ṣe learn yẹn, ẹ máa fi sí practice. Ẹ fàyẹ́lẹ̀ fún àwọn ọkọ yín. Ọ̀gbẹ́ni, gbogbo wà tó bá wù, gbogbo ẹ̀sìn tó bá wù kó ní. Ẹ̀sìn ẹ should only be with your God. Má ní ẹ̀sìn níwájú ọkọ ẹ. Especially, kí ni mo sọ fún ẹ? Especially tẹ́ bá turn up blue. Ó mọ̀. Gbogbo ẹ̀sìn tó bá wù kó ní láyé, oli. Gbogbo ẹ̀sìn tó bá wù kó ní láyé, má ní ẹ̀sìn pẹ̀lú ọkọ ẹ, especially tẹ́ bá ti turn up blue. Most yín bọ́ni ẹ yọ̀dí ẹ̀ níyọ́, àbí? Ó lè yọ̀dí. Àwòsùbìláì ló máa sọ. Ó fẹ́ sàwòsùbìláì. Orí ẹ̀ tí ó pé yẹn, àwọn tó máa yọ̀dí fọ́pọ ẹ̀, wọ́n á yọ̀dí fún. Most yín tó máa ní ẹ mú tébù dání, ẹ lè mú dání àbí? Ó fẹ́ fẹ̀yìn lélẹ̀, òpònú. Anytime tó bá ti fẹ́ súnmọ́ báyìí, ó ti fẹ̀yìn lélẹ̀. Ẹ̀yìn ló máa fi lélẹ̀. Ẹ̀yìn ló máa, mo mọ̀ ẹ́ dáadáa. Ṣebí wọ ni? Àbí wọ kọ́? Ẹ̀yìn ló máa fi lélẹ̀. Tọ́kẹ́ bá ti fẹ́ súnmọ́ báyìí wá sùn ni, ó dádẹ̀ gorí ẹ bẹ́ẹ̀, ó ti mọ̀ pọ́ dẹ̀ ni ẹ. Ó mọ̀, ó náà mọ̀ pé òpònú ni ẹ. Wo, àwọn tó máa mú dex dání, àwọn tó máa ṣe ní dání tébù fọ́kọ ẹ̀, wọ́n wá ń ta wọ́n dúró dè. Ó ti gbọ́? Àwọn tó máa mú tébù dání fún ọkọ ẹ̀, wọ́n ń dúró ọkọ ẹ̀ ń tà. Tó bá ti súnmọ́ báyìí, ò ní àwọn eré burúkú kan. Torí alájà ní àbí, àwòsùbìláì ni. Ìyá àjọ ni ẹ. Jésù ò fẹ́ bẹ́ẹ̀. Ẹnu tí mo fi ń gbàdúrà, wọ́n bá ní kẹ́ mú nǹkan. Ọlọ́run bá ń fọ̀run kẹ́ ọmọ yìí, ó lá máa lá píópíó. Àwọn gẹ́ẹ̀sì wọn máa lá píópíó. Àwọn gẹ́ẹ̀sì wọn máa lá píópíó. Ìwọ lè lá píópíó àbí? Ó lẹ́nu tó fi ń gbàdúrà. Ò bọ́ Ọlọ́run rántí ẹ̀. Ọlọ́run ò rí ti ẹ̀rọ. Tó bá ti di táìmì Ọlọ́run kì í wo bẹ́ẹ̀. Ọlọ́run náà ní wo bẹ́ẹ̀. Ọlọ́run máa ń gbójú ń bẹ̀ ni. Táìmì yẹn. Ọlọ́run máa gbójú ń bẹ̀ ni. Ọlọ́run ò rí ẹ. Ọlọ́run ò rí ẹ. Táìmì tẹwà yẹn. Ọlọ́run ò rí ẹ. Ọlọ́run máa gbójú kù ń bẹ̀ ni. Máa lá píópíó. Àwọn gẹ́ẹ̀sì wọn máa lá píópíó. Tó bá lá píópíó. Àwọn tó máa bọ́kọ ẹ lá píópíó. Wọ́n ń dúró ọ̀pọ̀ ẹ̀ ń tà. Wàhálà ẹ̀. Wàá sunkún wá sórí íńtánẹ́ẹ̀tì. Àwọn máa bẹ́ẹ̀ pìlì ẹ̀. Most yín, ọkọ yín nìkan ló máa ń ṣiṣẹ́. Ìwọ ńkọ́? Ìwọ ńkọ́ mò ń bi ẹ́. Ọkọ ẹnìkan ló máa wá báísíkù. Ojoojúmọ́ tẹ́ bá ti fẹ́ ṣeré, ọkọ ẹnìkan ló ń ṣe. Ìwọ lè help ọkọ ẹ̀. O mọ̀ drive. Ọkọ ẹ̀ mọ̀ drive. Ẹ̀ ń travel. Ẹni tẹ́ bá ti ń travel, ọkọ ẹ̀ ló máa bọ́ sí the steering. Ìwọ wá ó sí ẹ̀rọ inú ẹ̀ ń tọ́kọ pé ẹ kó gba kí lọ́wọ́ ẹ̀. Kó drive fúnra rẹ̀. Ó ronú ẹ̀. Má worry. Àwọn tó máa help ọkọ ẹ̀, wọ́n ń dúró dè. Help ọkọ ẹ̀. Pásítọ̀ kan jáde níjọ́ wo. Ó ní obìnrin tó bá ti ń ṣiṣẹ́ fọ́kọ ẹ̀, obìnrin tó bá ti ń wà lókè, ó ló máa wọná, a máa pọ̀ nínú náà. Pásítọ̀
olómi tó bá ti wà lókè tó wà tọ́pẹ́ bá ti ń bára wọn tó bá ti ń wà lókè ó ló máa wọná a máa kí mo sọ fún yẹn a máa pọ̀ nínú iná Ògún gbọ́ a máa pọ̀ nínú náà tó ráwà kan ò ní gbà kẹ́nìkan máa gùn wá lójoojúmọ́ àwa náà máa gùn tiwa ṣe tiẹ̀ padà ẹ má gbẹ̀san má ṣe tiẹ̀ padà má gbà ọkọ ẹnìkan ló máa irọ́ try láti jẹ́ olóṣó lọ́dọ̀ ọkọ ẹ̀ Ògún gbọ́ ó máa láìkẹ́ bọ́dì ẹ̀ tó bá lówó àti fi chain jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣé tiny ìlẹ̀kẹ̀ ni wo lè fi sídìí Ògún gbọ́ àwọn obìnrin kan wà ń ta tiny chain tó jẹ́ gold ni wọ́n fi sídìí kò kí n ṣoògùn fi ìlẹ̀kẹ̀ sídìí kódà bó jẹ́ yọkan kódà bó jẹ́ méjì àwọn tiny ìlẹ̀kẹ̀ kan wà tó yẹ pé tẹ́ bá ti paná tẹ́ ti tan náà blue wọ́n máa tan wọ́n máa ṣáìn báyìí bí inú hòtẹ́ẹ̀lì èló ni wọ́n ń tà má lọ gbé bèbè sí di o torí ẹlòmíì tó bá rìn ìgbàgbọ́ chápá má lọ gbé àgbákò bèbè sí di àwọn ìlẹ̀kẹ̀ tó tiny tó more volume aṣẹ́wó ni fúlóṣó díẹ̀ sí fún ọkọ ẹ̀ lápíópíó ọgbọ́n nǹkan tí Mohbad sọ yes Mohbad God bless Mohbad ó ní àwọn girls wọn máa lápíópíó ṣé mo pé kò sọ pé àwọn woman kò sọ pé àwọn housewife máa lápíópíó ó láwọn girls wọn máa lápíópíó o tó pé wọ́n ti jẹ́ housewife ó fẹ́ lápíópíó àwọn girls wọn á lápíópíó ń tà bàbá kan ló àkàndé ni ẹ kúlé o ẹ káàbọ̀ o àti gbogbo nǹkan tó bá ṣe nígbà yẹn kò ní dùn ọkọ ẹ̀ kò ní dùn ó ti mọ̀ pé ìwọ tó má ti fẹ́ súnmọ́ ẹ báyìí wọ́n máa yí ẹ ni ó máa ta kàkà ni everyday na ìkàkà daddy and mommy style ó ti bá yí ẹlòmíì jẹ́ nínú yín daddy and mommy style ó ti má wọrí àwọn tó máa lá píópíó wà ń tà wọ́n á lá píópíó fún ọkọ ẹ o Ògún gbọ́ ó máa lá píópíó mo sì yẹn ẹ mọ bó ṣe ń kíìsì ọkọ ẹ ò máa ṣe tó di pé bára yín sùn ṣeré fún Ọlọ́run ò rí ẹ sọ pé mi Yorubawuyi ni mo sọ bẹ́ẹ̀ ní tàmí yẹn àwọn màláíkà máa tilẹ̀kùn mẹ́yìn méjèèjì ni kò sẹ́ni tó máa wà ń bẹ̀ ẹ máa ń ra yín nìṣó my gender ẹ wò mo ń lọ mo ń bọ̀ ó dùn mí pé mi ò ráyè kú fún ẹ̀yin obìnrin lénìí ó dùn mí mo sáré wá ṣe léyìí fún yín ni ó dùn mí pé mi ráyè kú fún yín dáadáa gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ ń tọ́jú bọlé gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́jú bọlé máa tọ́jú bọlé káàkiri ẹ ti rìn kiri tọkọ yín bá wá dé missionary style ni torí pé o fẹ́ súnmọ́ Ọlọ́run o fẹ́ jẹ́yàn Ọlọ́run everyday na missionary style don't go ni everyday na missionary style ọ̀gbẹ́ni tẹ́ bá wà nílé mọ́ àwọ̀ pátá Ògún gbọ́ tó bá wà nílé obìnrin wà nílé kí ló wọ pátá fún pátá kí ló wọ pátá àgbákò wo ló ń wọ àgbákò pátá wo ló ń wọ ó wọ pátá nínú ilé ó wọ táìtì ó tún wọ kí ló wọ àwọn àgbá tó bá tiẹ̀ máa wọ pátá àwọn jeans pín pátá wà tó lè wọ tí ẹ̀ màdàbí tán fi ń ta ọfà ó màdàbí catapult báyìí tó yẹ kó tó bá ṣe mistake bọ́ sínú ọbẹ̀ àwọn èèyàn máa rò bóyá pọ̀n mọ́ ni ó wà láyé now you are telling me ẹ ti gbọ́kọ mi ta ló gbọ́kọ ẹ̀ wọ́n ti fògùn gbọ́kọ mi ta ló fògùn gbọ́kọ ẹ̀ tó ti bí rẹ̀ méjèèjì tí pòwò ló ta ọkọ ẹ̀ síta wọ́n ló dáṣà ọ̀tọ̀ ọkọ ẹ̀ síta ó ti bèèrè lọ́wọ́ rẹ̀ ò ní bèèrè lọ́wọ́ rẹ̀ mo sì yín lẹ́kẹ̀rẹ́ ẹ̀ ní ti àbí ayín á máa gbá ni bàbá bá ti fẹ́ gun bẹ̀ báyìí ábù ṣìyàn ábù ṣàkàn
Abushin. Tó bá pọ̀ṣẹ díẹ̀ ló kù nínú ilé. Mi ní òkè ọṣẹ bọ́nú ihò yẹn o. Tó bá ṣe pọ̀ṣẹ díẹ̀ ló kù nínú ilé tó máa fi fọ ojú ẹ̀, fi fọ abẹ́ ẹ̀. Ó fẹ́ gbọ́ tó bá tọ̀ tàǹbà. Ibẹ̀ yẹn ẹ má jẹ́ kó oru máa mú. Mo sì oru burúkú ló mú yín lábẹ́. Pátá táìtì ẹ má kó gbẹ pọ̀ ni. Oru burúkú máa wá mú yín. Tẹ́ bá fi lè bọ́ trouser tẹ́ bọ́ jeans tẹ́ bọ́ gbẹ bá. Ìyẹn wá bùyàn kan. Àánú ẹ ò ṣe mí o. Ògún gbọ́. Ìmí tó bá bí obìnrin mi sí pé gbàwo ló ti ṣèfù gbẹ̀yìn. Ìwọ tó ṣèfù tiẹ̀, tó fà tiẹ̀ ló máa fà tọkọ. Obìnrin mi ò mọ̀ pé ó yẹ kóhun sọ pé ọkọ òun pé agbájá mi ṣó ń bathroom. Ẹ ra àwọn shaving stick sílé. Igbó téèyàn ò bá ro, ejò máa wà níbẹ̀. Igbó tó ò bá ti ro, ó máa ní ejò nínú àkéèké máa wà níbẹ̀. Wọ bathroom pẹ̀lú ọkọ ẹ̀. Wọ́n lóró jù. Ó lè má lè ṣe fúnra rẹ̀. Wọ bathroom pẹ̀lú ẹ̀. Bá gbogbo igbó yẹn tí yóò bá wá tó bá yọ̀lẹ̀, tó bá dùbúlẹ̀, sọ fún pé ó fẹ́ bá kíni mú sókè. Gbé máìkì yẹn sókè báyìí, gbé sókè kó ṣèfù gbogbo igbó yẹn kó bá ṣèfù ẹ̀. Wàá péjọ tó bá bọ́kọ ẹ̀ ṣèfù gbogbo igbó yẹn tó dẹ̀ mú máìkì yẹn dání tó gbogbo ẹgbẹ́ máìkì yẹn náà àwọn olòṣì kan tó wà ń bẹ̀ tó máa kó tó máa há eléyín. Àwọn irun tó máa há eléyín. Ha gbogbo ara yẹn, ha pọ́ọ̀tì ọbẹ̀ ẹ máa fọ ẹ máa ha gbogbo ara máìkì yẹn gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ ha. Mo búra fún ẹ tó wọ́n máa fi ju máìkì yẹn lẹ̀ báyìí. Bàbá máa gún ẹ mú Ògún gbọ́. Ọ̀rọ̀ ti parí. Please don't go. Don't go, call don't go ni. Fi pílò ṣọ́ọ̀kì bàbá. Gbé bàbá sókè. Gbogbo pàlàpàlà òdì wọn yẹn bá wọn là. Fi ààyè kalẹ̀. Fi ààyè kalẹ̀ láti bá ọkọ ẹ̀rọ gbogbo oko etílé. Gbogbo oko etílé yẹn fààyè kalẹ̀ láti ro kó mọ́. Gbogbo oko etílé àtoko oko wájú, oko tòsí, gbogbo oko wájú, gbogbo igbó rúmọlẹ̀. Kó yanjú ẹ̀. Ẹ yé complain wọ́n gbọ́kọ mi. Fàyè lẹ̀ fún ọkọ ẹ̀. Má complain fún mi pé gbọ́kọ ẹ̀. Tí mo bá complain fún mi pé wọ́n gba ọkọ báyìí. Ọlọ́pàá máa kọ́ anybody o. Kí ni mo sọ fún yín? If you come and complain for me after this one pé wọ́n gba ọkọ ẹ̀, èmi àti àjọ máa mú nǹkan lẹ̀. If you come and complain for me wípé wọ́n gba ọkọ ẹ̀, lẹ́yìn eléyìí tí mo máa kọ́kọ́ bí ẹni pé bó ṣe gbogbo nǹkan tí mo sọ fún ẹ ṣó o ṣe. Number 1, ṣó o ṣe oúnjẹ fọ́kọ ẹ lásìkò. Ṣé kìí ṣe pé àwọn ọmọ ẹ ni wọ́n ń serve oúnjẹ fún ọkọ ẹ ní ó lè rẹ̀ ẹ́ o káwọn ọmọ ẹ assist ẹ o ọ̀tọ̀ nìyẹn o. Ṣé kìí ṣe pé o ti sọ di iṣẹ́ wípé àwọn ọmọ ẹ ni kó máa fún ọkọ ẹ lóúnjẹ. Ṣé kìí ṣe pé o ti sọ di iṣẹ́ àwọn ọmọ ẹ náà ń tẹ́ bẹ́ẹ̀dì tọkọ ẹ ń sùn. Ẹlòmíì àbúrò ẹ ló ń tẹ́ bẹ́ẹ̀dì tọkọ ẹ ń sùn. O ti sọ di iṣẹ́ àbí? O ráyè tọkọ ẹ Yorubawuyi ló fẹ́ wò. Tó bá ti kó lórí péjì Yorubawuyi báyìí, o tún lọ péjì lágbájá, o tún kó ńbẹ̀, o tún lọ péjì tàmẹ̀dù. O ń tọ́jú gbogbo Facebook. Tó bá ti kó lórí Facebook lọ sórí Instagram ni. Instagram wọ́n máa rí lórí Twitter, TikTok ìwọ yìí náà ni. O ráyè tọkọ ẹ àbí? Please don't come and complain for me. Thank you so much. Èmi náà appreciate yín. Ẹ ṣé, èmi náà appreciate yín o. Ẹ wá. Ẹ bùdí tọ́ọ̀sù mi. Tó bá wọ̀. Ẹ bá wọn fi clean ẹ̀. Ọlọ́run. Ẹ ní jà. Ìyẹn ò ní kó má cheat o. Mi fún ẹ ní 100% guarantee pé wọ́n lè cheat o. But ṣó ti play part tiẹ̀. Just play your part. Let him go and cheat. All this that you are assuming, you are doing all this that you are saying, such man is still looking outside. What do we call that? Okay, go ahead. Somebody said, assuming we are doing all this you are saying, such man is still looking outside. What do we call that?
I want explanation on it. God bless you. I may not be able to explain too much or further on this. Assuming you are doing all this and okoyin water, check yourself. I will say, check yourself first. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ṣé ẹ ń ṣe ní ọ̀nà kan tí ẹ retí nǹkan kan níbẹ̀? Ṣé ẹ máa force ọkọ yín gbowó lọ́wọ́ ẹ̀? Ṣé ẹ máa rojọ́ ọkọ yín síta? Tó bá gbogbo nǹkan tẹ́ mo wá sọ yìí lẹ ń ṣe, lẹ pa òfin ọkọ yín mọ́, tó wá fẹ́ cheat, ẹ ti play part yín. Kí ni mo sọ fún yín? Ẹ ti play part yín. Irú ọkọ yín náà máa lọ fẹ́ yàwó mi níta. Tó bá gbé yàwó mi yẹn wọlé, bó ṣe tó ń rí lọ́wọ́ tí yẹn, ìyàwó mi tó bá gbé dé náà ò ní last. And mind you, gbogbo àwọn ọkọ wa tẹ́ ń wò yìí, gbogbo àwọn ọkọ wa tẹ́ ń wò yìí, tó ń sọ pé àwọn yàlè níta yìí, most wọn obìnrin tí wọ́n ń bá sùn níta, refreshment náà fi ń ṣe. Kí ló tọkọ yín tó máa sọ fún girlfriend pé ìfìyàwó lèmi bẹ́ẹ̀ ṣeré o? Most wọn, àwọn obìnrin tí wọ́n rí níta yẹn, refreshment ni wọ́n fi most wọn ṣe. Ọkùnrin tó ní ṣìnà wà o, ọkùnrin tó fẹ́ yàwó kejì wà o, ṣùgbọ́n ẹlòmíì nínú wọn, ẹmọ̀kan tó pè ní refreshment. Ìyàwó ilé ẹ̀, ó ti rí pé gold lélẹ̀, kò fẹ́ lò ń lòkulò, a máa wá mú nǹkan, a máa fi ṣàbàṣà níta. Ẹ̀yin ni kẹ́ máa play part tí yín. Continue playing your part. Continue playing your part. Continue ṣeré fún dáadáa. Má dole pé onukan máa run ẹ ní gbogbo gbà. Ìwọ náà run lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Continue playing your part. Continue respecting your husband. Respect your husband. Àwọn ọkùnrin wọ́n ní ego. Tó bá bí ọmọ mẹ́rin, kí ọkùnrin jẹ́ mẹ́ta àbí méjì àbí ọ̀kan níbẹ̀. Wá rí pé ọ̀kan yẹn kódà kó jẹ́ pé ní last born. Wọ́n máa ń bí wọn mọ́ ni àgàgà African men. Tó bá ti bí wọn báyìí, ṣódà àwọn òkè báyìí ló wà. Àwọn ọkùnrin máa ń ní ego. They want to be the head of everything. Head of the family, head of the this one, head of the that one. Respect the husband. Respect ní limit o. Mi ní kó gorí bed kó máa pọpọ ẹ ní bọ̀dá lágbájá o. Má bu ọkọ ẹ lẹ́nu. Ẹlòmíì ọmọ yẹn kí ọkọ káàárọ̀. Ṣé nǹkan ọkọ yẹn káàárọ̀? Ẹ ní kí. Ṣé wá ti jẹ́ ká kíní kan lánàá wọ́n bẹ̀rẹ̀ owó tọ́ílẹ̀tì o. Owó tọ́ílẹ̀tì máa fi jí ọkọ ẹ. Ẹlòmíì wọ́n bẹ̀rẹ̀ owó tọ́ílẹ̀tì. Wọ́n bẹ̀rẹ̀ owó school ọmọ ẹlòmíì máa fi jí ọkọ ẹ, kò sí pé ẹ káàárọ̀. Ẹ jà sùn lálẹ́ àná. Ó wá fọwọ́ pa ẹ́ǹdì lóru. Ó wá gbà lọ́wọ́. Ó máa gbẹ́ lómi ìta. Ó máa lá píú píú. Mo ń lọ, mo ń bọ̀. Dáàdì ti wọlé. Ẹ ṣé gan, I love you.